Ó dáa kí a ní ìkọ́bẹrẹ yìí lára. Oògùn ọ̀wọ̀ tó dájú ni, ọ̀wọ̀ ló ṣiṣẹ́ fún. Tí bá ń bẹ lára wa, bó ti wù kí ojú ọjọ́ pokúlómuṣu tó, bó ti wù kí ibi ṣẹlẹ̀, fonífodálẹ̀ díẹ̀ wa ó boko ìmọ̀mọ́. Tí bá ń bẹ lára wa tí a wà nínú ọkọ̀, tí a wà nínú mọ́tò, tí ìjàmbá bá ṣẹlẹ̀, kí mọ́tò náà rún géjégéjé, fonífodálà ó yọ. Nǹkan kan ò ní há wa lára débi wípé a ó ṣèṣe. Tán bá sọ wípé ọ̀nà le, tí bá ń bẹ lára wa, ọmọkùnrin á lọ á dé tí nǹkan kan ò ní ṣe. Wọ́n ń kó rógà, kọjá lọ tí nǹkan kan ò ní ṣe. Ìdágìrì kan kì í dá ẹja nínú omi. Kí ni àwọn nǹkan èlò rẹ̀? Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi káàkiri gbogbo àgbáńlá ayé níbi gbogbo tẹ́ ti ní àǹfààní àti máa wò mí. Bí mo ṣe máa ń ṣe ládùúrà yìí pé ojú tẹ́ fi ń wò mí kò ní fọ́, bẹ́ẹ̀ létí tẹ́ fi ń gbọ́ mi kò ní di. Àjíǹde ara mọ́ jẹ́ fún gbogbo wa. Èmi ọmọ yín, àbúrò yín, olólùfẹ́ yín, Ọláwálé Ọmọewéjẹ́. Ẹ lọ bá mi wá ewé àlúpàídà gàgà mẹ́ta. Ẹ fi ọkọ̀ atare kan sí, ẹ kapọ̀, kẹ́ ṣù rúgúdú, ẹ fi sínú ẹ̀fẹ̀ òwú. Ẹ fi sínú ẹ̀fẹ̀ òwú. Ẹ bá mi mú ẹ̀fẹ̀ òwú yìí, ẹ ṣù rúgúdú, ẹ tọ́jú ẹ̀. Ìgbà tẹ́ ẹ bá ti tọ̀ tán, ẹ fi ẹgbọ̀n okó lé lórí. Ẹ ṣe bẹ́ẹ̀ fún ọjọ́ mẹ́ta. Ìgbà tẹ́ ẹ bá yàgbẹ́ tán, ẹ fi kíní yìí nù dí. Ẹ ṣe bẹ́ẹ̀ fún ọjọ́ mẹ́ta. Ẹ wá wé ní ìkọ́bẹrẹ. Ẹ wé ní ìkọ́bẹrẹ. Ẹ máa fi sápò. Gbólóhùn rẹ̀ ni wípé gbogbo ibi tí ń bẹ lónìí, gbogbo ibi tí ń bẹ lọ́nà, àlúpàídà bá mi pabidà sọbidire. Ẹ̀yìn ìtọ̀ là ń gbọn kó, ẹ̀yìn ìgbẹ́ là ń nù dí. Ẹ̀yìn olóko nìjímùrè ń wọko tí ń jẹko. Ẹ̀yìn kété lọ̀fọ̀ ń ṣẹ̀. Ẹ ṣàdúrà sí. Ẹ máa bá ti yín lọ. Kò jù bẹ́ẹ̀ lọ. Títí dìgbà míì tá ó tún pàdé èmi ọmọ yín, àbúrò yín, olólùfẹ́ yín, Ọláwálé Ọmọewéjẹ́. Bí mo ṣe máa ń sọ, ẹ má gbàgbé àti like, comment, share. Ẹ subscribe kẹ́ ẹ follow mi. Ire o.